ta ló ń sọ pé àní bàbá èèpà àní bàbá ta ló sọ pé àní bàbá èèpà àní bàbá pòfẹ́sọ̀ Banji Akintoye bàbá wa èèpà àní bàbá. ẹ wò ó, kò sẹ́ni ọmọdé tó máa ní bàbá ẹ̀ tá a sọ pé lóhun tí ó lóhun ọ̀rọ̀ lọ́hùn òun. ìròyìn ayọ̀ lélẹ́yìí, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ bọ́ bí ẹ tún wá gbọ́, ẹ wá gbọ́ tuntun láti ẹnu bàbá wa pòfẹ́sọ̀ Banji Akintoye àti àwọn àjọ àgbáyé tá a mọ̀ sí United Nations. Ojú ti tọ̀tá o, orílẹ̀-èdè Yorùbá tẹ́ sọ pé kò kú sẹ́, ẹ sábà yọ̀, Ọlọ́run ó máa ṣeun, Ọlọ́run ó máa ṣeun, ojú ti tì wọ́n, Ọlọ́run ó máa ṣeun, ẹ wá wojú ọ̀tá o, Ọlọ́run ó máa ṣeun, United Nations tó ti sọ̀rọ̀, Ọlọ́run ó máa ṣeun. Bàbá wa pòfẹ́sọ̀ Akintoye, bàbá ẹ mà ṣe, Ọlọ́run ó mà ṣeun, Ọlọ́run ó mà ṣeun. Ìgbòho tán ní òsì mọ́, Ọlọ́run ó mà ṣeun. Ìgbòho náà tún ti sọ̀rọ̀ o, Ọlọ́run ó mà ṣeun. Gbogbo ẹ̀yin ọmọ ẹgbẹ́ pátápátá, ẹ̀yin olólùfẹ́ Yorùbá Nation tẹ́ ń jà fún Yorùbá Nation, ẹ mà ṣe o, Ọlọ́run ó mà ṣeun. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ wò ó, wọn ò gbé yín débẹ̀ láìpẹ́. Kí ló ṣẹlẹ̀ gangan, gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́. Àjọ àgbáyé ni, bẹ́ẹ̀ ni, ṣé ẹ mọ̀ pé a ṣẹ̀ṣẹ̀ máa sọ pé gbogbo ìgbà ní bàbá wa the emeritus emeritus Professor Banji Akintoye, bàbá yìí ní àárọ̀ ní ọ̀wálé Oníkòyí òsinmi ogun ni. Níwọ̀n ìgbà tí àwọn bá sì wà lókè èèpẹ̀, bẹ́ẹ̀ ni táwọn sì ń mí, àwọn ò ní dákẹ́ lórí ọ̀rọ̀ òmìnira orílẹ̀-èdè Yorùbá. Ó tiẹ̀ tó wá di wípé gbogbo ẹ̀ dojúrú tó jẹ́ pé kálukú inú fo àyàfo la fi ń gbé báyìí. Àbá ní kò sí wọn jọ o, kóhun ò dúró, a gbọ́dọ̀ gba òmìnira, a gbọ́dọ̀ bọ́ lọ́wọ́ àwọn amúnisìn. Àmọ́ lónìí èyí tí mo ń gbé wá bọ̀ wá fún yìí, ó nídìí tí ọ̀rọ̀ fi tún wáyé lórí ẹ̀. Gbogbo ìgbésẹ̀ bàbá pẹ̀lú àwọn àjọ àgbáyé, àwọn ọmọ Haúsá ni wọ́n bóde tí wọ́n pariwo. Nínú ẹ̀ ni wọ́n ti ń dárúkọ àwọn àgbààgbà tó ti ṣèjọba ńlẹ̀ Nàìjíríà àti iṣẹ́ ibi tí wọ́n ti ṣe, tí wọ́n sì kó ìwé ó dìlú òyìnbó, ó di ọ̀dọ̀ àwọn ẹgbẹ́ amúnisìn wípé àwọn náà fẹ́ yára àkókò lára Nàìjíríà. Ẹ̀yin fẹ́ yára yín bó ni? Professor Banji Akintoye ti ń pariwo nípa Odùduwà Nation, Yorùbá Nation, ọjọ́ pẹ́ kì í ṣàná. Bẹ́ẹ̀ ni, ibi tí wọ́n ti wá ṣìwé wò ní, kí ló wà nù ìwé? Ẹ wò kẹ́ ẹ lè mọ̀ dí ọ̀rọ̀ dáadáa. Wọ́n kọ́kọ́ gbé yín dọ́dọ̀ nǹkan tí àwọn ìpèníjà tí àwọn ọmọ Fúlàní yìí tí wọ́n pe àjọ àgbáyé níjà àti gbogbo àwọn tọ́rọ̀ kàn níjà pé tó àwọn náà ń lọ o, àmọ́ tí ìran Yorùbá bá ń lọ, kí ni yóò jẹ́ pín àwọn? Tẹ́yìn àgbààgbà àwọn bá fọwọ́ lẹ́rán, àwọn El-Rufai, ẹ̀yìn Àtíkù Abubakar, Ibrahim Gbàdámọ́sí, Babangida òkútọ́ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, Abdulsalam Abubakar, Galadima, Sultan of Sokoto, Sultan of Calabar, gbogbo wọn pátápátá làwọn ọmọ wọn ké sí pé ìran Yorùbá ti ń lọ. Ńgbà pẹ̀lú ìròyìn tí wọ́n gbọ́ ní United Nations ni wọ́n bá ihun tó fà á ní tí wọ́n fi pe Professor Banji Akintoye. Gbogbo ẹ̀ lẹ́ máa farabalẹ̀ gbọ́. Bàbá wa ṣàlàyé, bàbá yànnàná, bàbá tuntun bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Ọ̀dà kéèyàn ó lọ́pọlọ. Lèmi á fi máa sọ wípé ẹni tó yẹ ká máa pè láwólọ́wọ̀ ti gbà tiwa rèé. Bóyá gbà tí bàbá àwọn Awólọ́wọ̀ lọ, wọ́n ti pọ̀ ẹ̀mí ìrìn sí bàbá lọ 94 tí ọpọlọ sì tún pé ṣámúṣámú. 94 tí wọ́n sì lè rántí àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ láì mẹ́ni ọdún tí wọ́n wá ń gbé ilẹ̀ pé àwọn òdì tá a fi máa lọ rèé. Pàápàá jùlọ ètò ààbò tó tiẹ̀ ti wá dojú ẹ̀rú yìí, àwọn ọmọ tí wọ́n kó, gbogbo ẹ̀ ní bàbá ṣàlẹ́ṣà tó kó bíi bàbá ìṣòwà lónìí àìṣó bẹ́ẹ̀ tó sì kó síwájú àwọn àjọ òyìnbó. Ẹ rí i pé ọ̀rọ̀ yìí kékeré kọ́, ẹ kọ́kọ́ gbọ́ nǹkan tí ọmọ Fúlàní yìí sọ
tẹ́ bá ti padà dé wọ́n gbé yín dé ọ̀dọ̀ bàbá wa Professor Banji Akintoye kẹ́ wá bá mi farabalẹ̀ wò ó kẹ́ máa kọ síbẹ̀ orílẹ̀-èdè Yorùbá ní kíákíá ẹ jẹ́ kí àwọn ọmọ yóò gbọ́ nǹkan tí bàbá yìí sọ ẹ̀yin nìkan ẹ má dàá gbọ́ o torí pé yóò wúlò fún wọn lọ́jọ́ ọ̀la bẹ́ẹ̀ ni torí àgbà mọ̀ òun rèé mò ń padà bọ̀. Poverty will kill us in the north. Let's be sincere with each other. Now I'm asking Atiku, and asking El-Rufai, and I'm saying Obasanjo, and partially Peter Obi, because you are together with them that time. So I'm asking you people, this series of companies that was lost, that was collapsed under your regime, where are they? I'll list them now. Nigerian paper mills in Kwara State was collapsed 2005. Lafiaji Sugar Company was collapsed 2005 in Kwara. Nigerian Bottling Company in Kano, Kaduna, Plateau and Borno collapsed 2004. Kaduna Fertilizer Company collapsed 2002. Arewa Textile Limited collapsed 2002. Peugeot Automobile Nigeria Kaduna collapsed 2007. Super Textile Kano collapsed 2004. Zamfara Textile collapsed 2004. Sokoto Creamel Ties collapsed 2005. Bauchi Meat Factory collapsed 2003. Gombe Oil Mill collapsed 2004. So I have more than 44 companies in the north that was collapsed. So I'm asking Atiku, I'm asking El-Rufai, where are those companies? Where are those companies? Bring them back. And today you want us to vote you? Vote you for where? Where you won't go? You go nowhere. We'll come back to this. I have other companies to come and mention. You will look for them. Ẹ káàbọ̀ padà ẹ ti gbọ́ àkọọ́lẹ̀ ọmọ mọ́là tó béèrè lọ́wọ́ àwọn àgbààgbà àwọn ládìlà àwọn alágbára àlò wọn báwa náà ṣe fẹ́ béèrè lọ́wọ́ àwọn kábíyèsí wa bó tiẹ̀ jọ́pọ̀lọpọ̀ wọn bébí ṣe máa ń sọ àwọn bàbá wọn ló ṣèjọba àwọn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ débẹ̀ ń sìn wọ́n lè má ra wọn béèrè kan dáhùn dáadáa àmọ́ bàbá wa Professor Banji Akintoye wọ́n tú gbogbo ẹ̀ lẹ̀ lájọ àgbáyé ẹjẹ́ àjọ rìnrìn àjò síbẹ̀ ẹjẹ́ àgbọ̀ nǹkan tí Professor Banji Akintoye bàbá tí wọ́n sọ òun rèé ẹ̀ǹṣọ́nbẹ̀. TV ìkànnì tó ń ṣojú gbogbo ọmọ Yorùbá nílé lóko ẹ ṣé tẹ̀ ń wò wá. Mo ti ṣe pè ní jọ yẹn tẹ gbà lóhùn. Ó dá wa níkọ̀ tó dẹ̀ dá Yorùbá nation wa láti bẹ̀rẹ̀ ayé wa tó sì fún wa ní ilẹ̀ tiwa ẹbí ilẹ̀ màmá gbé tá a jọ ń gbé bẹ̀ tá a dẹ̀ ń ṣe dáadáa níbẹ̀ for more than 8,000 years. That in creating civilization bẹ́ẹ̀ tó yàtọ̀ tó kọjá àwọn other Black African countries on the same continent. Tó sì fún wa ní ìmọ̀ràn àti làákàyè láti kóra wa pọ̀. Láti máa ṣe ètò ìlú wa dáadáa. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run tó dá wa. A dúpẹ́ púpọ̀ fún gbogbo nǹkan tí a ti ṣe lórí ilẹ̀ wa. Nígbà táwọn yòókù tí ò yé wọn ọ̀rọ̀ education kò ṣe yé wa. Ọlọ́run jẹ́ kó yé wa, ó yé wa, a tètè gbà á pẹ̀lú ìfẹ́.
ìgbà tí wọ́n máa kó gbogbo Nàìjíríà papọ̀ táwọn òyìnbó tán fi ọgbọ́n àti agbára wọn àti ojú kòkòrò wọn tí wọ́n fi kó gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yà jọ ní Nàìjíríà ní 1940. We were the only educated people among them, the only educated people in the new country to want create. In many parts of Nigeria, the first elementary schools, primary schools, were not built by until the 1920s. I want to produce a university graduate as early as 1860. Yeah, as 1850s actually. To publish a newspaper name there was as 1859. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹ̀yà mìíràn tí àwọn òyìnbó wá fojú kòkòrò kó jọ mọ́ wa pẹ̀lú agídí. Wọ́n bẹ̀rẹ̀ sí lọ sílé ìwé until 1920 something. Kò sí any other people ní gbogbo ilẹ̀ Yorùbá ní gbogbo ilẹ̀ Nàìjíríà tán kó jọ pẹ̀lú agídí yẹn. Kò sí any other people tó produce a university graduate until 1933, 1934. Àwa ti produce a university graduate as far as 1859, 1860. That's more than 70 years. Different, yes. Wọ́n bẹ̀rù wa pé àwọn wọ̀nyí tó mọ̀wé tán gbọ́n yìí kì í ṣe irú àwọn dúdú táwa ń fẹ́ ní Áfíríkà lélẹ́yìí. Àwọn dúdú tí ò mọ nǹkan kan tí a lè tún jẹ bó ṣe wù wá. And so kí ni ká wá ṣe sí àwọn wọ̀nyí àti bá kó wọn pọ̀? A lè ṣàìkó wọn pọ̀ because nígbà tí a máa fi kó wọn pọ̀ nǹkan tó fà á ni wípé àwọn yòókù wọ́n lè create owó revenue tá a máa fi sanwó àwọn òyìnbó tó ń ṣiṣẹ́ nílẹ̀ wọn torí àwọn tí a bá ṣe ìjọba wọn àwọn ló gbọ́dọ̀ máa sanwó wa kì í ṣe pé àwa lọ máa kówó wá láti ìlú wa máa sanwó ara wa àwọn ló gbọ́dọ̀ máa sanwó wa. Àwọn Yorùbá yìí wọ́n produce owó enough to pay the civil servant, the British civil servants in their land. Tako wá sílẹ̀ wọn. Wọ́n produce revenue and more tó ṣẹ́kù ti salary tí wọ́n máa fi san owó àwọn òyìnbó tó ń ṣiṣẹ́ láàárín wọn. So a gbọ́dọ̀ pa àwọn wọ̀nyí pọ̀ mọ́ wọn. A gbọ́dọ̀ pa wọ́n pọ̀. A gbọ́dọ̀ pa àwọn Yorùbá yìí mọ́ wọn ká bàa lè mú owó wọn máa sanwó gbogbo ẹ̀. Gbogbo àwọn èèyàn wa káàkiri nílẹ̀ Nàìjíríà. So a lè ṣàìkó wọn pọ̀ mọ́ wa máwọn yòókù. But ẹ̀yà tí ó lágbára ni wọ́n, ẹ̀yà tí ò yẹ tí a ò retí pé a lè rírú wọn ní Áfíríkà.
So kí la máa ṣe fún wọn? A máa suppress wọn náà ni. Yes. Why using their resources to pay the salaries of our people all over Nigeria? We must be suppressing them, keeping them down. Ibi tí wàhálà wa ti bẹ̀rẹ̀ nìyẹn. Àwọn wo gan-an ló mọ̀yàn tẹ̀ mọ́lẹ̀ ló mọ̀yàn suppress? Àwọn Fúlàní wọ́n ti ń suppress àwọn Haúsá ká tó dé. Àwọn náà la máa lò. So àwọn Haúsá, they are the friendly people. Àwọn ńlá wa máa pè ní friendly people. Àwọn Yorùbá, àwọn tí a gbọ́dọ̀ máa bẹ̀rù wọn ká máa yẹra fún ni wọ́n. Tí a bá ń wá personal friend, ara wọn náà láti lè rí because àwọn nìkan ló mọ̀wé. But tó bá di wípé a kóra jọ sínú ìyẹ̀wù, à ń plan policy bá ṣe máa sọ̀rọ̀ Nàìjíríà, a gbọ́dọ̀ máa make sure pé ọ̀rọ̀ Yorùbá ò wáyé ń bẹ̀. Yes. Nígbà tí àwọn Yorùbá bẹ̀rẹ̀ sí pariwo, tí wọ́n bẹ̀rẹ̀ sí protest pé the northernmost part river Niger ní boundary wà, láíláí ní boundary ilẹ̀ wà. Province, Ìlọrin province. Tó wá ń jẹ́ Kwara àti Kogi lẹ́nìí. Tí wọ́n bẹ̀rẹ̀ sí protest. Our declare their protest to be illegal insurrection. Abẹ̀sí kó wọn sẹ́wọ̀n. Abẹ̀sí kó wọn sẹ́wọ̀n. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn wá sá kúrò ní area Kaba province, Ìlọrin province, wá sí south, wá sí area Òṣogbo, Ògbómọ̀ṣọ́, Ìbàdàn, Èkó. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló wá dá business sílẹ̀ l'Ékòó. Ara wọn descendants wọn sì wà l'Ékòó lénìí. Tí wọ́n ṣe. Ìyà tí ń jẹ wá ó ti pẹ́ ká bàbá wa ọ̀run. Ọlọ́run gbà wá. Wọ́n gbà wá. Àkókò ti tó. Ẹ má gbéra ńlẹ̀ ajá fún wa bàbá. Ẹ ṣé. Nígbà tí ó dẹ̀ di wípé wọ́n wá ń plan wípé ok, àwọn gbogbo tó láyé ti sọ pé gbogbo àwọn tí ó jẹ́ colonial people wọ́n gbọ́dọ̀ become independent. Wọ́n á bẹ̀rẹ̀ sí ṣètò constitution, ṣètò elections in such a way láti make sure pé àwa Yorùbá àwa la gbọ́n jù, àwa la lè ṣe dáadáa jù. Àwọn mọ̀ yẹn ṣùgbọ́n àwọn ò ní jẹ́ ká ṣe. Ṣe campaign káàkiri ilẹ̀ Nàìjíríà tó jẹ́ pé ẹnìkan kan ò rí ẹ̀rí ní Áfíríkà. But àwọn òyìnbó lọ rí election ní north rẹpẹtẹ tó borí wọn lọ. Nígbà tí wọ́n dẹ̀ ṣe election tán kò sí party kankan tó ní enough majority láti ṣèjọba Nàìjíríà tá a máa gbé wọnú independence. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn wá ń pariwo wípé ẹ jẹ́ kí gbogbo party wà bẹ́ẹ̀. Action Group ní party tàwọn Yorùbá, NPN ní party tàwọn North, NCNC ní party tàwọn East.
ẹ kúkú kó wọn jọ papọ̀ sínú ìjọba náà kó jẹ́ a government of national unity. Àwọn òyìnbó ní rárá o, àwọn Yorùbá yóò gbúdọ̀ take part in the government sẹ́. Wọ́n wá organize pé kí àwọn north àti east kan parapọ̀ kan máa ṣèjọba kí àwa Yorùbá ká máa ṣe opposition. Nígbà tá a dẹ̀ ń ṣe opposition yẹn, we were a very highly educated opposition. Àwọn wá bẹ̀rù wípé a ti kúrò lẹ́yìn Nàìjíríà ṣùgbọ́n interest wa ṣì wà ń bẹ̀. Election mìíràn máa wáyé. Ṣé àwọn north wọ̀nyí àti east ṣé wọ́n máa lè keep àwọn Yorùbá yìí down? Ṣé àwọn Yorùbá ò ní gbà á lọ́wọ́ wọn? Therefore, the thing to do kan tó yẹ ká ṣe ni pé ká da western region wọn rú kan má rojú ráyè. Yes. Láì sẹ́ni tó ń jà ní western region rárá, wọ́n lọ gẹ̀ẹ́tì Akíntọ́lá, wọ́n gbé lọ sí London, wọ́n lọ tàn jẹ wípé ìwọ ló lè lead Yorùbá dáadáa. Irọ́ náà ń pa ọ́, ìyẹ pé wọ́n fẹ́ràn ẹ o. Ṣé ẹ̀rọkùnrin tó ń pè Láwólọ́wọ̀ tó ń ṣe leader of opposition lẹ́kọ̀ọ́ yẹn kò lè lead Yorùbá dáadáa? Ìwọ ló mọ̀rọ̀ Yorùbá sọ, ìwọ ló dọ́gbọ́n Yorùbá, ìwọ ló mọ̀wé Yorùbá, ìwọ. Àwa dẹ̀ ready láti work with you. We must get rid of Awólọ́wọ̀. Àdálẹ̀dálẹ̀. Wọ́n wá declare emergency ní western region. Wọ́n ní law and order to break down. Wọ́n suspend the constitution. Wọ́n suspend the western region government. Wọ́n suspend the constitution western region. Wọ́n yan sole administrator wá kó wá rule western region. Wọ́n ṣe investigation sí gbogbo ìjọba tí Awólọ́wọ̀ ti ń ṣe ní western region ní kí wọ́n fi dá nǹkan dáadáa sílẹ̀ ní western region, free education, everything. Wọ́n wá purọ́ pé ó fẹ́ da ìjọba rú, ó fẹ́ fi agídí gba ìjọba. Wọ́n wá accuse ẹ lọ sí court. Aboti. Ó gba lọ́ọ̀yà kó wá defend òun. Torí ó mọ̀ wípé wọn ò ní jẹ́ kí lọ́ọ̀yà Nàìjíríà kankan kó defend òun dáadáa. Ó gba lọ́ọ̀yà wá láti Britain kó máa bọ̀ wá defend òun. Single foot. Bí lọ́ọ̀yà yẹn ṣe dé bó ṣe ń sọ̀kalẹ̀ nínú aeroplane lẹ́kọ̀ọ́ ni wọ́n gbé sínú aeroplane mìíràn padà kó máa padà lọ sí London rẹ̀. Oh yeah. Nǹkan tí wọ́n fẹ́ charge Chief Awólọ́wọ̀ fún was not a treasonable felony. Kò sí nǹkan tó ń jẹ́ treasonable felony. Nǹkan tí wọ́n fẹ́ charge ẹ̀ fún was treason. Ẹni tí wọ́n bá find guilty of treason anywhere in the world, wọ́n máa ń pa ni. Wọ́n fẹ́ pa Chief Awólọ́wọ̀ ni. We accuse him of treason, that he wanted to use power to overthrow the government of Nigeria. Is guilty of treason, therefore he must be executed. Àwọn British families kan tán jẹ́ ọlọ́lá náà wá lọ sí House of Lords wípé
nǹkan tá à ń gbọ́ pé àwọn British officials wa ń ṣe ní Nàìjíríà tán kọ́ àwọn gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà pé kán ṣe sọ́kùnrin tán pè Awólọ́wọ̀ yẹn ó mà kọjá ojú ẹ̀. They would accuse him of treason and execute him. Àwọn wọ̀nyẹn ló wá lọ bá Queen wípé rárá o ẹ má ṣe nǹkan tó yẹn ní Nàìjíríà o náà fi wá change ẹ̀ sí treasonable felony kò sí treasonable felony nínú òfin ìjọba Nàìjíríà treason ló wà bẹ́ẹ̀. Wọn ò wá jẹ́ kó lè defend ara ẹ̀ ó wá dẹni tó ń lead the defence ara ẹ̀ by himself alone. About 100 Yoruba lawyers ló dìde pé wọ́n máa defend ẹ̀ wọ́n jẹ́ kán ṣe in fact wọ́n láti walk out of the court nígbà táwọn ìjẹ́ kán ṣiṣẹ́ wọn. Wọ́n dà wọ́n find them guilty. Ọmọ Yorùbá tí wọ́n gbé sórí adájọ́ táwọn Britain ti gbé lọ sí ìlú òyìnbó tán ti sọ fún pé you have to find this man guilty o. Nígbà tó máa declare judgment ó ní my hands are tied. Kò sí nǹkan tó ń lè ṣe òun mọ òótọ́ tó wà ń bẹ̀ ṣùgbọ́n my hands are tied. Wọ́n á ní káwọ́ lọ́wọ́ máa lọ sẹ́wọ̀n for 10 years. Ojú wa ti ń rí ní Nàìjíríà láti bẹ̀rẹ̀ ni. Wọ́n fẹ́ pa wá mọ́lẹ̀ pátápátá. Olúwa nígbà fún wọn Jésù. Ọlọ́run wà lórí ìtẹ́ kò ní gbà fún wọn. Ọlọ́run wa bàbá Ọlọ́run wa tó dá wa tó ṣe wá pé ká yàtọ̀ ká ga ju àwọn yòókù àwa fúnra wa kọ́ la ṣe Ọlọ́run wa ló ṣe torí bẹ́ẹ̀ náà ṣe wá ń treat wa bọ́n ṣe ń treat wa ní Nàìjíríà torí pé a ga ju àwọn yòókù lọ. Ọlọ́run wa là ń kégbe pè lénìí lọ́la lọ́túnla pé kó dìde kó nawọ́ agbára ẹ̀ síta bó ṣe nà síta nígbà táwọn ọmọ Ísírẹ́lì ní Egypt. Àmín. Kó gbà wá sílẹ̀ kó gbà wá sílẹ̀ kó gbà wá sílẹ̀. Àmín. Irú miracle tó rán sílẹ̀ Egypt nígbà àwọn yẹn kó wá bẹ̀rẹ̀ sí rán sílẹ̀ Nàìjíríà. Táyé bá a mọ̀ wípé Nàìjíríà ti ṣe àwọn tó ń ṣèjọba Nàìjíríà ti ṣe ẹ̀ṣẹ̀ kan àwọn tó wà lórí Nàìjíríà àtàwọn òyìnbó wọ́n ti ṣe ẹ̀ṣẹ̀ kan. Àwọn tó kó Nàìjíríà jọ àwọn tó ń kó tó máa bá wọn ṣe. Etí ò dáhùn náà. Wọ́n ti ṣe ẹ̀ṣẹ̀ kan Ọlọ́run sì ń fìyà jẹ Nàìjíríà torí bẹ́ẹ̀ bọ́lọ́run ṣe ń fìyà jẹ Egypt nígbà wọn yẹn. Ọlọ́run á tiẹ̀ ti rí i pé Ọlọ́run wa ti ń bá wọn jà already. Yes. Nígbà tó pẹ́ tí gbogbo wàhálà wọn yẹn pọ̀ Pharaoh ní okay Moses lọ kó àwọn èèyàn kẹ́ máa lọ. But ìyẹn ò tọkàn ẹ̀ wá. Ó wá rán àmì kó tẹ̀lé wọn kó lọ pa wọn rẹ́ bí tán ti dé tí òkun tán mọ bí tán máa yà sí. Tán ti dé tí òkun pupa
wọ́n ti wà ń bẹ̀ for days tí wọ́n ò mọ ìrìn tán máa rìn. Ṣé nọ́ọ̀sì náà máa lọ ní àbí báwo? Ogun Egypt, the chariots and the horses were coming after them. The ultimate destruction was coming. Moses wá dúró sí etí òkun. Ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ọmọ Egypt, àwọn ọmọ Israel ti wá bẹ̀rẹ̀ sí sọ̀sọ̀kúsọ orúkọ ẹ̀rù ti bà wọ́n. Moses wá dúró sí etí òkun, ó wá ń pe Ọlọ́run ẹ̀. Ọ̀gá bá irú condition bẹ́ẹ̀ yẹn la wà lẹ́yìn tá a fi ń pe Ọlọ́run wa. Bàbá wa tó wà lọ́run à ń pè yín lénìí bí Moses ṣe pè yín jọ yẹn. Bí Moses ṣe ń pè yín jọ yẹn tẹ̀ dá lóhùn. Gbàròyé. Àkókò yìí. Bàbá wa wá dá wa lóhùn. Àmín. Lóhùn níjọ́ yẹn náà. Sẹ́yìn dá lóhùn níjọ́ yẹn wá dá wa náà lóhùn lénìí. Àmín. Bẹ́ẹ̀ ṣe dá Moses lóhùn níjọ́ yẹn. Tẹ́ náwó agbára yín síwájú. Ẹni kí Moses na pàpà ọwọ́ yẹn síwájú. Tẹ́ náwó agbára yín síwájú. Tẹ́ la òkun pupa. Tó là tó ọ̀nà là láti fún àwọn ọmọ Ísírẹ́lì lọ́nà pé kán kọjá lọ sí the other side of the eastern banks of the Red Sea. Ẹ wá ṣerú yẹn náà báwa náà. Àmín. Ẹ̀yin lẹ́wà lánàá lè ní forever. Ẹ wá ṣe agbára yín ò lè tán. Kò síjọ́ tá agbára yín lè tán láyé. Bẹ́ẹ̀ni. Wà nínú ẹgbẹ́ wa. Ẹ wá lànà fún wa. Àmín. Àdúró àwàdé tí òkun pupa ti wà báyìí, àmọ́ bá a ṣe máa kọjá, bí Moses àtàwọn yẹn ò ṣe bá ṣe máa kọjá níjọ́ yẹn. Ẹ wá lànà fún wa ká kọjá lọ sí the other side. Ká ní country tara wa yapa kúrò ní Nàìjíríà pẹ̀lú peacefully. Ká ní country wa ká wá jókòó ká wà unity. Country wa ní stability. Organize bá a ṣe máa rule country wa bẹ́ẹ̀ ṣe kọ́ wa bá a ṣe ń mọ̀ ṣe láti bẹ̀rẹ̀ ayé wa. Kó wá di pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lórílẹ̀‐èdè ayé wa ń sọ pé àwọn wo ló ń jẹ́ Yorùbá yìí, kí ló dé tá a gbọ́ nípa wọn tẹ́lẹ̀ rí. Kábíyèsí Ọlọ́run wa. Nothing is beyond your power. You can do exceeding abundantly above all that we can ask for, all that we can think of, all that we can dream of. Amen. Come and do it for us, Father.
Father. Amen. Glorify your great name in the life of the Yoruba people. Amen. Amen. Jẹ́ kí àwọn ọmọ wa àtọmọ ọmọ wa forever kan lè máa yìnyín pé bàbá wa kan lè máa yìnyín pé Ọlọ́run ló bá wa ṣe àwa ò lágbára ẹ̀. Oh, yes. Báwọn ọmọ Ísírẹ́lì ṣe lágbára jọ yẹn tí wọ́n lè ṣe ẹ wá bá wa ṣe tiwa.